mara Jamiu. Qul alhamdulillahi wa salamun ala ibadihi alladhina istafa. Allahu khayrun amma yushrikun. Rabbi awzini an ashkura ni'mataka allati an'amta alayya wa ala walidayya wa an a'mala salihan tardah. وادخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. Ẹ̀rùn ní fi gbé microphone yìí lẹ̀. Allahu hayata. Ànábì wa Muhammad Sallallahu alayhi wa sallam. Wọ́n ní bí yàn bá fẹ́ máa bá ànábì sí tó, máa fi wá sọ̀kalẹ̀ sọ́dọ̀ bàbá Àmáwí. Kò sẹ́ni ó tóbi. Ìta fi mọ̀ pé láwájá tóbi nítorí bá fara tì ní. Nítorí bá fara tì láàfin mọ̀ pé tóbi. Àwọn kankan bẹ tí ó yẹ kó tóbi kí lọ́sọ̀ wọ́n di tóbi. Èyí tí wọ́n fara tì ní márùn-ún ni wọ́n. Nákọ̀ sọ́níwù. Bẹ́tìlì àtíkì márùn-ún nínú Al-Qur'ani àkọ́kọ́ ni wípé nákọ̀ sọ́dún náà yàtọ̀ sí nákọ̀ yòókù àmọ́ tó sopọ̀ mọ́ tiẹ̀ ní wípé ọ̀yà kọ́ mi hàdí nákọ̀ tún lá. kò sí ẹ̀ lọ. Azi nákọ̀ tún lá. Kò ju dábàá yòókù lọ àmọ́ bàtà tó ti ní nákọ́tù láì nákọ́ ọlọ́run lélẹ́yìí ìdọ́fà rẹ̀ sọ́dọ̀ ọlọ́run yẹn ìtọ́sọ́ ni tó tóbi náà nù á sì nákọ́tù láì. Wàsàrú takulu fi àrídìláyè. Ọlọ́run mo wò tó bá ti ní nákọ́ mi ẹ má dọ́dọ̀ rẹ̀ o. Wàlá tàmá ṣúra bí ṣúrí. Ẹjọ́ máa lọ lérí rẹ̀ ọlọ́run ẹjọ́ máa nìkan máa yan bá gbá mú pẹ̀lú aburú. Fáyà kùsàkùn àdáàbò kọrí. Ìtọ́jú tóbi nù. Gbogbo ilé láyé. Bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń kọ́lé náà wọ́n kọ́ bí wọ́n ṣe ń kọ́ mẹ́sàsì mi náà wọ́n kọ́ bẹ́tìlì àtíkì àmọ́ kí lọ́jọ́ bẹ́tìlì àtíkì ò tóbi. وإذ جعلنا البيت مثابة للناس وأمنا واتخذوا من مقام إبراهيم مصلى وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيتي. Bẹ́ẹ̀ Ọlọ́run gbígbé tó pèlè rẹ̀ ń ìtọ́sọ́ ni tó tóbi náà ni. Àtọ̀ ìhìrà bèjìyà nítọ̀ ìbí wálé àkìbí náwà rúkà ìṣújú. Nítorí ó tóbi nù. Àfi náà wọ́n fi sọ́dọ̀ Ọlọ́run. Bẹ́tìlì àti kí Ọlọ́run nílé mi ni ìtọ́sọ́ ni tóbi nù. Bó ṣe wá tóbi gbogbo ọ̀rọ̀ láyé kò sọ̀rọ̀ kan tó yàtọ̀ àmọ́ ọ̀rọ̀ kan yàtọ̀ nítorí ìdọ́fà rẹ̀ wọ́n ti ṣàtìṣe sọ́dọ̀ Ọlọ́run lọ sí tó bà kọ́. Wà ní àádùn minal mushrikina sàjára kẹfà jírí wà tá yẹsì máa kàlà máa là. Ìtọ́jọ́ tóbi nù gbogbo ọjọ́ ayé kàlámàlá gbogbo ọjọ́ ayé kí ló yàtọ̀ ń bẹ́ẹ̀ àmọ́nà náà ọjọ́ kan ọjọ́ òun ni. Wọ́n ṣàkírí wọn bí ayyabillahi. Ìdọ́fà rẹ̀ sọ́dọ̀ Ọlọ́run ni ìdọ́fà tí wọ́n gbogbo ẹ̀ ti wú ìlò fi tóbi gbogbo ànábì yòókù náà tóbi àmọ́ kí ló fà tà nábì ó ní Muhammadu Rasulullah.
محمد رسول الله والذين معه أشداء على الكفار وما بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأه فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيظ بهم الكفار وعد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما. Muhammadur Rasulullah. Kọ̀ wá sí ń tọ́fà tàwọn àfá. Mo ti ń tọ́fà sí bàbá wa jáde sí àgbà. Kọ́dà ni mi ò tún máa pìtàn ọjọ́ erí. Ìtànù. Ó ti di bàbá rẹ lónìí. Ọgbọ́n dá sí ma. Wọ́n ní ẹ̀gbọ́n ní gbé àgbà lọ́wọ́. Àwọn ẹ̀gbọ́n níjọ́ wọn bá gbà àgbàlagbà ọmọ àwọn náà mọ̀ á gbé kábà yìí. Ẹ̀gbọ́n ní gbé àgbà lọ́wọ́. Ẹ̀gbọ́n ní gbé. Ó ti di bàbá. Kí ló jẹ́ wọn tóbi? Kí ló jẹ́ bàbá aládẹ̀mí? Kí ló jẹ́ wọn tóbi? Ọlọ́run bẹ̀rẹ̀ kí ló jẹ́ tóbi? Bàbá wa àmọ́ kí ló jẹ́ wọn tóbi? Gbogbo àgbàlagbà kí ló jẹ́ wọn tóbi? Ìsàbísí sọ́dọ̀ àwọn ẹni Ọlọ́run nù ọ̀tán. Kò jù bẹ́ẹ̀ náà lọ. Ẹni wọ́n bá ti wá sàbísí sọ́dọ̀ Ọlọ́run pa ẹni Ọlọ́run nù kọ̀ wá gbọ́dọ̀ dì. Alá iná olìyá Allah. Ọba tó ti orí yín ṣàfitì sára Ọlọ́run mọ́yọ̀ yín kò ń bẹ́. Mọ́yọ̀ mi náà kò ń bẹ́. Mọ́yọ̀ bàbá Ajánásì kò ń bẹ́. Mọ́yọ̀ bàbá Aradémi kò ń bẹ́. Bàbá wa ẹlọ́run ọlọ́mọ yẹn kó wáyé gbogbo àgbàlagbà ọlọ́mọyọ̀ yín kò ń bẹ́. Ọlá Nàbí Muhammad ọyọ̀ sálùkùrùsì.